dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ajé Monday ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká mumi tútù à ń padà bọ̀ wá. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti sọ fún ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn yòókù rẹ̀ wípé irọ́ lásán ni pẹpẹ ń pa àjà ló lẹ́rù. Wọ́n ní gbogbo kúbẹ́kúbẹ́ wọn ò lè rí nǹkan kan ṣe nítorí wípé tí ó bá fi dọdún 2027 ààrẹ Bọ́lá Tinubu ni yóò tún díje dupò ààrẹ ọ̀hún lẹ́ẹ̀kan sí tí ó jáwé olúborí. Wọ́n ní àwọ̀rọ̀ tó ti ẹnu ẹgbẹ́ òṣèlú APC jáde rèé lẹ́yìn ìrìnàjò tí àwọn àgbà ẹgbẹ́ kan nínú ẹgbẹ́ òṣèlú PDP, Labour Party àti NNPP tí wọ́n rìn wá sí ìlú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn níbi tí a ti rí Rabiu Kwankwaso láti inú ẹgbẹ́ òṣèlú NNPP. Bákan náà Peter Obi, Donald Duke eléyìí tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Cross River àti àwọn àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ń ṣe lẹ́ńbẹ̀rún sí ààrẹ tẹ́lẹ̀ rí orílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ nílé rẹ̀ nílùú Abẹ́òkúta níbi tí wọ́n ti tilẹ̀kùn mọ́rí ṣe ìpàdé gbòǹkẹ́lẹ̀ kan èyí tí ẹnikẹ́ni tí wọ́n ti fún ní àbájáde ìpàdé náà, ṣùgbọ́n ìfura òun ló bá ẹgbẹ́ òṣèlú APC. Ṣé yóò bá bọ̀ wọ́n ní ẹni bá ṣe ohun ìfura ni ara ó máa fò. Ìdí rèé tí ara ṣe ń fu àwọn ẹgbẹ́ òṣèlú APC wípé ìrìn àjò yìí ó ṣe ṣe lójúnà láti lè rí dájú wípé wọ́n gba ìdá agbára kúrò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ó bá fi di ọdún 2027 nínú ètò ìbò gbogbogbò. Ìpàdé náà èyí tí wọ́n ní gbogbo àwọn ènìyàn eléyìí tí ọ̀rọ̀ kàn lẹ́gbẹ́ òṣèlú APC tí ń dúnkokò mọ́ wípé irọ́ ni wọ́n ń pa ò. Ìyàlú àlá olóńgbò wọn ọgbọ́n àti kẹranjẹ ni George Akume tẹ́ ẹ̀ bá gbàgbé òun náà ti sọ wípé kò tíì sí àyè nínú abẹ́ àpáta agbára ìlú Àbújá lọ́wọ́ báyìí wípé kí àwọn ènìyàn lọ rèé jókòó jẹ́ ò títí dọdún 2031 èyí tí Tinubu yóò fi parí sáà ẹlẹ́ẹ̀kejì. Lẹ́yìn èyí ó ní àwọn èèyàn lè díje dupò pé ṣùgbọ́n lọ́dún 2027 ó ní irọ́ ni wọ́n ń pa. Àwọn ènìyàn náà èyí tó jẹ́ pé Peter Obi àti àwọn àgbà ẹgbẹ́ òṣèlú PDP àti ẹgbẹ́ òṣèlú NNPP àti Donald Duke gómìnà ìpínlẹ̀ Cross River tí wọ́n ṣe lẹ́nikẹ́ni ò tí ì mọ èsì àbájáde pàdé ọ̀hún tí wọ́n ṣe pẹ̀lú Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́. Ilé-iṣẹ́ ìfọ epo Dangote ló ti sọ wípé báyìí ilé-iṣẹ́ ọ̀hún ti ń gbé epo jáde kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sí àwọn ilẹ̀ adúláwọ̀ bíi 4 kan èyí tó jẹ́ pé wọ́n ti ń tẹ́wọ́ gba epo Dangote lórílẹ̀‐èdè wọn tí wọ́n sì ti ń tà á fún àwọn ará ìlú. Àwọn orílẹ̀‐èdè ọ̀hún tá a ti rí orílẹ̀‐èdè Cameroon, orílẹ̀‐èdè Angola, orílẹ̀‐èdè Ghana àti orílẹ̀‐èdè South Africa. Wọ̀nyí ni àwọn orílẹ̀‐èdè mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tí ilé-iṣẹ́ ìfọ Dangote tí wọ́n ti ń fún ní epo báyìí. Gẹ́gẹ́ bí igbákejì ààrẹ fún ilé-iṣẹ́ Dangote tó ń rí sí ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ ìdáná eyín ọ̀gbẹ́ni Edwin èyí tó sọ̀rọ̀ náà lásìkò tó ṣe ìpàdé ńlá kan pẹ̀lú àwọn òyìnbó tó wá láti orílẹ̀-èdè Chinese tí wọ́n jọ ṣe ìpàdé náà lópin ọ̀sẹ̀ tí ṣe ọjọ́ Sunday ló ti tẹnu bọ̀rọ̀ wípé ilé-iṣẹ́ ìfọ epo Dangote ti ń ṣe dáadáa ní ìgboro ayé. Ó ní inú àwọn dùn láti lè rí dájú wípé àwọn orílẹ̀-èdè bíi Cameroon, Angola, Ghana àti South Africa wọ́n ti ń tẹ́wọ́ gba epo láti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìdánilójú wípé láìpẹ́ ọjọ́ àwọn orílẹ̀-èdè aláwọ̀ funfun náà àwọn náà yóò máa gbé epo jáde láti iléeṣẹ́ ìfọ epo Dangote láti lọ máa tà á fún àwọn ènìyàn ní orílẹ̀-èdè wọn. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde níbi ìpàdé àbẹ̀wò ètí àwọn òyìnbó Chinese tí wọ́n ṣe sí iléeṣẹ́ ìfọ epo Dangote tó ń bẹ ní ìpínlẹ̀ Èkó. Alákòóso fún ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ òfurufú ní orílẹ̀-èdè wa Nàìjíríà Festus Keyamo
òun mà ń ló ti dáàbò bo ìròyìn kan àti ìgbésẹ̀ tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gbé o wípé ìwé ẹ̀rí gbà tẹ̀síwájú nípa lílo ọkọ̀ òfurufú kó sì máa bà ní orílẹ̀-èdè yìí èyí tí wọ́n fún ilé ìjọsìn kan ní ìpínlẹ̀ Ògùn eyín ilé ìjọsìn tí gbogbo èèyàn mọ̀ sí Winners ohun mà ní Kìyámọ̀ ti ní kò sí nǹkan tó jọ o ó ní a kì í tutọ́ sílẹ̀ kó tún padà sẹ́nu ó ní gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ kí ilé ìjọsìn Winners ọ̀hún ó gbé síwájú kó tó di pé wọ́n fún wọn ní ìwé ẹ̀rí láti máa lo ọkọ̀ òfurufú òun ni wọ́n gbé tí wọ́n sì ṣe àyẹ̀wò tí wọ́n wẹ̀ tí wọ́n yán kọ̀ọ̀kan síwájú kí ìjọba àpapọ̀ lè yìí kó tó fún wọn ní ìwé ẹ̀rí láti máa lo ọkọ̀ òfurufú ọ̀hún gẹ́gẹ́ bí Kìyámọ̀ ti sọ̀rọ̀ náà lóríléeṣẹ́ amóhùnmáwòrán kan lówùúrọ̀ èní tí ṣe ọjọ́ ajé Monday nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ti tẹnubọ pẹpẹ ọ̀rọ̀ báyìí tó mu òróró àmì Ọlọ́run lé lórí ó ní ìyàlẹ́nu ló jẹ́ láti rí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa láti máa béèrè lọ́wọ́ òun kóun gba ìwé ẹ̀rí èyí tí wọ́n fún ilé ìjọsìn Winners náà ó ní láàrin ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń lo ẹ̀rọ bàálù agbérapá tó jẹ́ ti aládàáni tó sì jẹ́ wípé púpọ̀ nínú àwọn ènìyàn ọ̀hún ni wọ́n ní ìwé àṣẹ èyí tó péye tí wọ́n sì tẹ̀lé àwọn òfin àti àlàkalẹ̀ tí ìjọba fún wọn èyí tó jẹ́ pé àwọn ọmọ aṣojúṣòfin ọ̀hún wọ́n sì mọ̀ wọ́n èyí tí wọ́n kọ̀ jálẹ̀ láti pè wọ́n sí àkíyèsí tàbí kí wọ́n gba ìwé àṣẹ lọ́wọ́ wọn ó ní ó wá jẹ́ ilé ìjọsìn Winners nìkan ni wọ́n fi ọwọ́ kàn láàrin ogunlọ́gọ̀ àwọn èèyàn tó ń lo bàálù aládàáni lórílẹ̀‐èdè yìí ṣùgbọ́n Kìyámọ̀ ti wá sọ̀rọ̀ ó ní boko ò bá jìnnà ilá kì í kó ó ní òun ò lè tẹ́wọ́ gba ìwé àṣẹ tí wọ́n fún Winners padà mọ́ látàrí pé ilé ìjọsìn náà wọ́n pa gbogbo òfin àti àlàkalẹ̀ tí ìjọba tí wọ́n gbé gbèdéke rẹ̀ síwájú wọn ni wọ́n pamọ́ ó ní wọ́n sì wẹ̀ wọ́n yán kànkàn wọ́n dáńtọ́ láti lo bàálù agbérapá aládàáni wọn ní ìgbàkigbà lóòrèkóòrè sí gbogbo àwọn òfin eléyìí tí wọ́n fún wọn tí ilé ìjọsìn Winners ọ̀hún tó sì ń pamọ́ lákòótán nínú ọ̀rọ̀ Kìyámọ̀ ó ní bí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin tí wàhálà wọn bá fẹ́ pọ̀ jù ó ní kí wọ́n lọ sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà èyí tó fi òfin dè kéèyàn má ṣe lo bàálù agbérapá aládàáni ní orílẹ̀-èdè yìí kó tó di wípé òun gba ìwé àṣẹ èyí tí wọ́n fún Winners ó ní bí bẹ́ẹ̀ kọ́ kò sí nǹkan tó jọ ó ní kí ilé ìjọsìn Winners kí wọ́n máa lọ bọ̀ lójú òfurufú bí ẹyẹ àṣá bí ti ìfò tí kì í forí sọ̀gì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àti èsì ọ̀rọ̀ tí Kìyámọ̀ dá padà sọ́dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ wa Nàìjíríà. ọ̀kan ènìyàn kan rèé arákùnrin kan eléyìí ti ṣẹnu ọdún 23 ní ìpínlẹ̀ Ògùn èyí tó ṣekú pa ọmọ bíbí inú rẹ̀ ọkùnrin ọmọ ọjọ́ 41 41 days èyí tó dúnbú rẹ̀ bí ẹran lórí ibùsùn èyí tí ìyàwó rẹ̀ tí í ṣe ìyá ọmọ náà tó tẹ́ ọmọ ọ̀hún sí ló ti sọ̀rọ̀ jáde pé ẹ̀fún àti èdì ló di òun ó ní lẹ́yìn tóun ṣiṣẹ́ ọ̀hún tán lójú òun tó ká gẹ́gẹ́ bí wọ́n ti sọ arákùnrin ọ̀hún èyí tó ń kọ́ṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tí wọ́n pe orúkọ ẹ̀ ní Ifágbénga Táíwò lọ́jọ́ ajé Monday tó kọjá ní ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ọ̀hún ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Kéèsì nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lẹ́yìn tí wọ́n ní arákùnrin Ifágbénga Táíwò ó padà wálé láti ọ̀dọ̀ babaláwo títí ń kọ́ṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tó sì fún ìyàwó rẹ̀ lówó ṣùgbọ́n tó jẹ́ wípé ó tún lọ gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lọ mú ọ̀bẹ dúnbú ọmọ ọjọ́ 41 41 days èyí tí wọ́n tẹ́ ọmọ ọ̀hún sórí ibùsùn tó ń sùn nígbà tí ìyàwó rẹ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Raimot Wasilat tó ń fọṣọ ní ìta gbangba wọ́n ní ó dúbú rẹ̀ tán lónà pápá bora èyí tó sì jẹ́ wípé àṣírí rẹ̀ tú nígbòdì ọjọ́rú Wednesday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ 11 nínú oṣù kejìlá ọdún tá a wà yìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Ọmọlọ́lá Òdútọ́lá èyí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ di mímọ̀ lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá Ifágbénga Táíwò lẹ́nu ó ní èdì ló di òun ẹ̀fún ni òun ò sì mọ ohun tó ṣe òun tóun fi lè mú ọ̀bẹ láti dúnbú ọmọ tóun bí nínú ara òun ó ní káwọn ọmọ Nàìjíríà dákun dábọ̀ kí wọ́n dáríjì òun ó ní òun parí òun sì dúnbú ọmọ òun tán lójú òun tó là kóun tó mọ̀ wípé tóun ṣe ò dáa Ifágbénga tó ti wà ní àhámọ́ àwọn ọlọ́pàá èyí tí ìwádìí ṣe ń lọ bóyá wípé ẹ̀jẹ̀ ọmọ òun tàbí ó fẹ́ lu ọgbọ́n ni láti fi ọmọ òun gúnṣẹ́ ọlà látàrí iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tó ń kọ́ bóyá ó ti rí ìwé òògùn kan gbé èyí tó ń gùn gàlégàlé láti lówó òjijì
gẹ́gẹ́ bí SP ti sọ ó ní táwọn bá parí ìwádìí tán ni wọn yóò taari Táíwò lọ sí ilé ẹjọ́ fún ìdájọ́ òdodo lábẹ́ òfin. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Aba fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Aba International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Aba International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn, gbajúgbajà òǹkọrin jùjú ni olùdásílẹ̀ afrojuju Shina Peters tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ló ti ní ẹni Ọlọ́run bá pè ó ní ó dájú ìpè Ọlọ́run yóò máa dún lórí onítọ̀hún àti wípé iṣẹ́ Olúwa kò ṣeé kọ̀. Ó ní gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà lòun ti dá láti kọ iṣẹ́ Olúwa sílẹ̀ kóun máa tẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀mí àti iṣẹ́ ara orin kíkọ èyí tí òun kọ, ṣùgbọ́n tó jẹ́ wípé àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Ọlọ́run padà fi ọwọ́ rẹ̀ mímọ́ láti tọ́ òun sọ́nà lórí ìrìn àjò eléyìí tóun ti gba àmì òróró Ọlọ́run èyí tó ti di ọ̀kan nínú àwọn olóyè àgbà nínú ìjọ kérúbù àti séráfù. Gẹ́gẹ́ bí Shina Peters ti sọ̀rọ̀ náà, tí í ṣe ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years, òun ni wọ́n ti ta àmì òróró bíṣọ̀bù lé lórí báyìí gẹ́gẹ́ bí bíṣọ̀bù àkọ́kọ́ nínú ìjọ CNS. Ó ní fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lòun ti ń yẹ iṣẹ́ náà sílẹ̀. Ó lámọ̀ lábẹ́ ìjọsìn ti CNS èyí tóun lọ yìí, ó ní ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run lò láti ta àmì òróró bíṣọ̀bù léhun lórí. Ìlọ́lọ́run tún fara wọn lẹ́yìn tí Ọlọ́run ti fara wọn hùn. Lọ́lọ́run sì kọ sí létí wípé sẹ́ẹ̀ dandangbọ̀n iṣẹ́ òun ò ṣe kọ̀ sílẹ̀ látàrí wípé òun ti fi orin gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí là, òun sì ti fi orin dá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó ti ṣánko lọ padà sínú ìjọ ọmọlẹ́yìn Kristi. Ó ní nípa ìdí èyí lọ́lọ́run sọ fún ìránṣẹ́ Ọlọ́run náà wípé dandangbọ̀n ó gbọ́dọ̀ ta àmì òróró bíṣọ̀bù léhun lórí. Ó ní báyìí òun ti di Bishop Shina Peter báyìí báwọn èèyàn ó bá pè òun nínú ìjọsìn ti ìjọ ti CNS torílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí ó ní bọ́n bá fi ara balẹ̀ láti máa gbọ́ gbogbo orin tóun kọ ló ní ìmísí orin ẹ̀mí mímọ́ nínú èyí táwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ti tara rẹ̀ gba iṣẹ́ Olúwa. Shina Peter èyí tó ti di bíṣọ̀bù nínú ìjọ kérúbù àti séráfù báyìí, òun ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kò tí ì pẹ́ jù kó tó yé òun. Gẹ́gẹ́ bí Shina Peter ti sọ̀rọ̀ náà nínú ọ̀rọ̀ tá a fi wá lẹ́nu wò lẹ́yìn tó di bíṣọ̀bù, èyí tó sì ní báyìí bí àwọn èèyàn bá pe òun kí wọ́n máa fi Bishop Shina Peter ni wọ́n máa fi sí orúkọ òun. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí di ìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ ọ̀tún rẹ̀ míì nílé iṣẹ́ wa ní mo gbà ládùúrà wípé ọjọ́ ayọ̀ wa kò ní di ọjọ́ ìbànújẹ́. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.